إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، akíra wa pé a káàbọ̀ sí ìjókòó ẹlẹ́ẹ̀kejì ní ti èyí tí a ti ń ṣàlàyé fúnra wa àwọn ìdájọ́ èyí tí ó rò papọ̀ mọ́ oṣù Ramadan, pàápàá jùlọ àwẹ̀ Ramadan tí a fẹ́ gbà. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kí ó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Pẹ̀lú ògo Allah subhanahu wa ta'ala, ibi tí a dánu dúró sí ní ìjókòó èyí tí ó lọ, ibẹ̀ náà ni a ti gbé àlàyé náà lónìí. A ti bá àlàyé náà dé ibi àwọn tí àwẹ̀ jẹ́ ọ̀ranyàn fún. A ti ṣàlàyé fún wa pé alákọ̀ọ́kọ́ wọn náà ni kéèyàn jẹ́ mùsùlùmí, kó yá sì jẹ́ ẹni tó ní làákàyè àti ẹni tó ti bàlágà àti ẹni tó sì ní agbára láti gbààwẹ̀, kéèyàn sì jẹ́ ẹni tí ò kí ń ṣe arìnrìn-àjò. Eléyìí ni àwọn májẹ̀mú tí ó wà lára ẹni tí àwẹ̀ ó jẹ́ ọ̀ranyàn fún. Nínú oṣù yìí náà bákan náà wá rèé, nínú àǹfààní Allah subhanahu wa ta'ala ló tún fún wa, opportunity Ọlọ́run tún ṣe fún wa nínú oṣù yìí, òun náà ni wípé Ọlọ́run yọ̀ǹda pé kí káwọn kan má gbààwẹ̀ nínú oṣù yìí látàrí wípé àtúnṣe wá bá wọn láyé kán róṣù, ṣùgbọ́n Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wọn kán má gba àwẹ̀ yìí pẹ̀lú nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n yíyọ̀ǹda rẹ̀ rí ó túmọ̀ sí pé wọ́n á san àwẹ̀ náà padà nígbà tí nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí wọn yẹn bá yẹ kí nìyẹn tó bá ti lọ. Alákọ̀ọ́kọ́ nínú àwọn tọ́lọ́run subhanahu wa ta'ala Ọlọ́run bá yọ̀ǹda fún pé àwọn lè má gba àwẹ̀, alákọ̀ọ́kọ́ náà ni al-musafir, òun náà ni ẹni tó ń ṣe ìrìn àjò. Ẹni tó ń ṣe ìrìn àjò, Allah subhanahu wa ta'ala gbà á láyè láti má gba àwẹ̀ yìí, ṣùgbọ́n yóò san àwẹ̀ náà. Allah subhanahu wa ta'ala ló sì la eléyìí mọ́lẹ̀ nínú al-Qur'an ní inú Suratul Baqarah. Allah bá ń ṣàlàyé oṣù Ramadan fún wa nínú àyà 184. Allah bá ní pé ayyaman ma'dudat, wọ́n ní pé ẹ̀rí ààwẹ̀ tá a sọ fún yín yìí, ayyaman ma'dudat, àwọn ọjọ́ tó ní òǹkà ni wọ́n. faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. Ọlọ́run bá ní pé ẹ̀rí àwọn tó yẹ sí pé tó bá jẹ́ aláàárẹ̀ nínú yín àbọ̀ jẹ́ olùrìn àjò, fa'iddatun min ayyamin ukhar, òǹkà tí wọ́n tán láti lè àwẹ̀ àtúntò táwọn máa gba àwẹ̀ tí wọ́n yóò ṣe kí nìyẹn yóò di ìgbà míì, tó ń túmọ̀ sí pé téèyàn bá ti jẹ́ aláàárẹ̀ àbí èèyàn jẹ́ olùrìn àjò, irú ẹni báyìí Allah subhanahu wa ta'ala yọ̀ǹda fún láti ṣe kí nìyẹn láti lè má gba àwẹ̀, ṣùgbọ́n ẹni náà yóò san àwẹ̀ náà padà nígbà tó bá ti gbádùn ni àbí ìgbà tí ó bá ti parí ìrìn àjò rẹ̀. So eléyìí túmọ̀ sí pé nínú àwọn tọ́lọ́run subhanahu wa ta'ala yọ̀ǹda fún pé àwẹ̀ yìí àkọ́ṣe oṣù Ramadan pé wọ́n lè má gbà lásìkò táwọn èèyàn ń gba oṣù Ramadan yẹn, òun náà ni aláàárẹ̀ àbí àwọn náà ni olùrìn àjò. Ní abẹ́ eléyìí náà, ẹ̀wá rí olùrìn àjò tọ́lọ́run bá yọ̀ǹda fún pé kó má gba àwẹ̀, ìgbà wo ni irú ẹni bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ sí láti kí nìyẹn láti
lè mọ́ láníyàn àwẹ̀ tó yẹ sí mọ́ jẹun lọ. So èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé ẹni tó bá sọ pé òun fẹ́ ṣèrìn àjò, so ó lẹ́tọ̀ọ́ tó dẹ̀ ti sọ pé tó dẹ̀ ti ṣúọ̀ pé ó fẹ́ ṣèrìn àjò, so ó lẹ́tọ̀ọ́ láti ṣe kí nìyẹn o, láti bẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ láti ilé. Bẹ́ẹ̀ tó fẹ́ ṣèrìn àjò tó ti mọ̀ pé òun máa ṣèrìn àjò ní àárọ̀ ní àbọ̀sán ni, so irú ẹni báyìí ó lè jẹun àárọ̀ kódà kó mọ́ tí ì kúrò ní ilé, látàrí pé eléyìí ló rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáà. Ó tẹ̀ sí pa ara àwọn àfáà tí wọ́n sọ̀dà kejì pé ìgbà tó wá tó dórin àjò rẹ̀ kó tó lè máa jẹun, ṣùgbọ́n èyí tí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó wá pẹ̀lú ṣe sí àwọn sàhábà radiyallahu anhum, ó fi ń tọ́ka sí pé èèyàn máa ń jẹun láti ilé, so kàkà lóhun tó bá ti fẹ́ ṣe ìrìn àjò. Nínú àwọn àlàyé tó tún wá wà pọ̀ mọ́ ìrìn àjò òun náà ni wípé èèyàn lè mọ wò bí àwíkè èwo ló lọ́lá jù fún olùrìn àjò. Ẹni tó fẹ́ ṣèrìn àjò pé ṣé kó gbààwẹ̀ ni, torí kò sáburú bí tó bá gbààwẹ̀, sí aburú bí kí ẹni tó bá fi ṣèrìn àjò kó òun fẹ́ gbààwẹ̀. Ṣùgbọ́n èwo ló wá lọ́lá jù nínú méjèèjì? Èyí tó fi ń rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni wípé kéèyàn ṣe kí nìyẹn o, kéèyàn túnu fún ẹni tó bá ti mọ̀ sí pé ó jẹ́ olùrìn àjò, òun náà ló fi ń lọ́lá jù. Kí ni ẹ̀rí eléyìí? Òun náà ni hadithi àfáwà Ibn Umar radiyallahu anhuma tí wọ́n gbà wá pẹ̀lú sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yakrahu an tu'ta ma'siyatuhu. Ó ní Allah subhanahu wa ta'ala yọ́nú, ó nífẹ̀ẹ́ pé kéèyàn máa ṣe kí nìyẹn o, kéèyàn máa gba rukhsa, àwọn ìyọ̀ǹda tọ́lọ́run subhanahu wa ta'ala bá gbà láàyè láti ṣe kí nìyẹn, àwọn ìgbà láyè tọ́lọ́run bá fún wa kéèyàn gbà Ọlọ́run bá máa ń dùn mọ́ Ọlọ́run bá nú púpọ̀, gẹ́gẹ́ bó ṣe kórìíra kéèyàn ṣe kí nìyẹn o, pé kéèyàn dá ẹ̀ṣẹ̀, kéèyàn ṣe ẹ̀ṣẹ̀ sóhun Ọlọ́run ọba. So ló fi ń túmọ̀ sí pé hadith ó fi ń túmọ̀ sí pé ìgbà tọ́lọ́run bá ti fún wa láti fún wa ní opportunity pé a lè mọ́ gbààwẹ̀, so ká gba orí Ọlọ́run ọba yẹn, Ọlọ́run bá fún wa l'opportunity yẹn, so òun ló yẹ kí nìyẹn òun ló fi ń dáa jù. Ẹni tó wá ló ń fẹ́ gbààwẹ̀ náà ni, so ilé kò sí aburú ń bẹ̀, ṣùgbọ́n tó fi ń lọ́lá jù fún ẹni tó máa ń ṣèrìn àjò, pàápàá jùlọ fẹ́ni tó wá ń fìlì ìnira níbi ìrìn àjò rẹ̀, kó ṣe kí nìyẹn o, kí irú ẹni báyìí kó fi àwẹ̀ lẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tó tún jọ mọ́ fún olùrìn àjò tó yẹ ká tún mọ̀, pàápàá jùlọ bóyá ẹni tó fẹ́ ṣèrìn àjò ni, bóyá ẹni tó gbààwẹ̀ nírìn àjò, so irú ẹni báyìí àbí ẹni tó ti gbààwẹ̀ náà ni, so lásìkò ayé tá a wà lónìí, ayé pé èèyàn ń gun plane, èèyàn ń gun àwọn nǹkan oríṣiríṣi, so nínú àwọn tó yẹ kéèyàn tún mọ̀ náà ni pé ẹni tó yẹ sí pé bóyá àwọn ti pè wọ́n mọ́ group níbi tó wà bí ó ti fẹ́ ṣèrìn àjò, ó ti wá túnu, so ẹ̀dọ̀ kéèyàn tó wá tí plane bá gòkè, èèyàn lè padà tún lọ rí oòrùn pé lóòótọ́ àti yẹn wà nílẹ̀, èèyàn rí pé oòrùn ti wọ̀, wọ́n lè ti pè wọ́n group, èèyàn ti ṣínu, so ìgbà tí plane yẹn wá gòkè, èèyàn wá lọ rí pé oòrùn yẹn ṣì kí nìyẹn, èèyàn sì rí oòrùn ìgbà tí èèyàn ṣe kí nìyẹn o, tí plane yẹn gòkè, so èyí tí àwọn àfáà sọ náà ni pé irú ẹni báyìí, so yóò mọ complete ìtùnú rẹ̀ náà nìyẹn, ìṣínú rẹ̀ ti dé náà nìyẹn, so kó mọ túnu, kó mọ wò bí pé àwọn rí oòrùn kankan. Ní abẹ́ eléyìí lọ́wọ́ tó jọ mọ́ òun náà ni pé tó tún jọ mọ́ òun náà ni kẹ́ni tó yẹ sí pé gbà tí kán tó di pé àwọn ò tí plane wọn ò tí kí nìyẹn o, wọn ò tí pè mọ́ grip kó tó di pé plane wọn gbéra, tó yẹ kí díẹ̀ náà ló kù, so kí mọ́ grip tó so pọ̀ plane wọn ti wá gbéra, so irú ẹni báyìí tó wá lè mú rí oòrùn, ó máa ṣe kí nìyẹn o, á kóra dúró, kò sì ṣe kí nìyẹn o, kò ní tí ì ṣí náà tí tá fi pé òòrùn yẹn ti wọ̀, so eléyìí nínú àwọn ìdájọ́ tó yẹ kí èèyàn tún mọ̀ ni. So nínú àwọn àlàyé tó tún jọ mọ́ oṣù Ramadan tó yẹ kí èèyàn tún mọ̀ tó dẹ̀ ṣe pàtàkì, òun náà ni pé nínú àwọn tọ́lọ́run subhanahu wa ta'ala tó tún fún nígbà láàyè pé àwọn náà lè mọ́ gba àwẹ̀ tí oṣù Ramadan bá bá wọn láyé, òun náà lẹni tó yẹ sí kó bá jẹ́ aláàárẹ̀, ẹni tó bá jẹ́ aláàárẹ̀ tó yẹ sí pé ìgbà tó Ramadan bá láyé, so ó jẹ́ ẹni tó yẹ sí pó rẹ̀, so tó dẹ̀ sí pé pẹ̀lú pé àwọn tán jẹ́ àwọn
àwọn tó jẹ́ àwọn doctors wọ́n dẹ̀ mọ̀ nípa kí wọ́n sọ fún pé àkíní tó bá gbà ó lè tún fa ìnira, so irú ẹni báyìí ó lẹ́tọ̀ọ́ pé láti má gba àwẹ̀. Ẹ̀rí rẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ti kà fún wa pé Ọlọ́run bá ti ní pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. Ọlọ́run bá ní kí ẹni tó bá jẹ́ aláàárẹ̀ ni nínú yín àbójó olórin àjò irú ẹni báyìí tí ó sì lágbára àti gba àwẹ̀, so yóò máa gbà ní àsìkò míì. So eléyìí túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ aláàárẹ̀ tí ó bá ti lágbára àti lè gba àwẹ̀, so yóò fi àwẹ̀ náà lẹ̀ títí ìgbà tí Ọlọ́run bá fi mú àlàáfíà dé, tí ó ṣe kíni yẹn o, tí ó fi gba àwẹ̀ náà. Ṣùgbọ́n lábẹ́ rẹ̀ náà, ẹni tó wáyé sí pé àìsàn tiẹ̀ ó jẹ́ àìsàn tó yẹ sí pé ó ti di nǹkan tó yẹ sí pé àwa mọ́ lọ, tó yẹ sí pé ó máa ń continue ni, so irú ẹni báyìí ó lẹ́tọ̀ọ́ pé kó wọn kíni yẹn, pé kó wọn fún àwọn èèyàn lóúnjẹ, kó fún èèyàn lóúnjẹ ní ojoojúmọ́ tí táwẹ̀ yóò fi parí láti bẹ̀rẹ̀ dé òpin. So inú àwọn ìran èèyàn tọ́lọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run bá gbé àwẹ̀ kúrò fún nìyẹn. Inú wọn báyìí sọ fúnra wa òun náà ni ẹni tó jẹ́ olùrìn àjò ni àbí ẹni tó rẹ̀ náà ni. So nínú àwọn ìdájọ́ tó yẹ kí a tún mọ̀ òun náà ni wípé èèyàn máa ń dà níyàn pẹ̀lú àwẹ̀ tí wọ́n fẹ́ gbà ní gẹ́gẹ́ sọ fúnra níbi ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ pé ẹni tí ò bá ti láníyàn àwẹ̀ tó bá ń sọ pé òun kóra dúró, òun ò jẹ, òun ò mu, òun ò ṣe àwọn nǹkan tó máa ń jáni láwẹ̀, tí ò bá ti láníyàn àwẹ̀ irú ẹni báyìí ò ní ní ládàá àwẹ̀. Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu binniyat, àbí sọ pé kí ni ó gbéṣẹ́ pátápátá pẹ̀lú àníyàn rẹ̀ ni, tí èèyàn sì gbọ́dọ̀ dá àníyàn sí nǹkan tí èèyàn ń ṣe. Eléyìí la lè mú iṣẹ́ yẹn yàtọ̀ sí pé bóyá èèyàn kan ṣe kí nìyẹn o, èèyàn ń ṣe nǹkan tí ò kí ń ṣe ìjọsìn. So àìmọye nǹkan mi tó yẹ pé ó jẹ́ bí nǹkan èèyàn mi tó yẹ pé èèyàn ló máa ń ṣe bọ̀ ọláyé ò kí ń ṣe ọláyé kò láníyàn ìjọsìn, so kò ní lẹ́san. Ìwé náà làwẹ̀ yìí náà wà rẹ sọ fún wa ẹlòmíín tó lè wò pé àmì ní jẹun fún láti ìdájí tóun bá ti jí òun ò ní jẹun títí di alẹ́. So tí ò bá ti yẹ pé ó ní àníyàn àwẹ̀, irú ẹni báyìí kò ní ní ládàá pé ó ń gba àwẹ̀. Náà dájú tó yẹ ká tún lọ mọ̀ pẹ̀lú tó jọmọ́ aláwẹ̀ òun náà ni wípé èèyàn máa ń jẹ sáárì, ní sunnah Nabi sallallahu alaihi wasallam náà ni kí a máa jẹ sáárì. So kò lẹ́tọ̀ọ́ pé kí èèyàn sọ pé àmì lágbára ń tèmi tí màá jẹ sáárì mo lè gba àwẹ̀ sunnah Nabi sallallahu alaihi wasallam náà ni ẹni pé tasaharu fa inna fi suhuri baraka. Ẹni sọ̀rọ̀ pé ẹ máa ṣe kí nìyẹn, ẹ máa jẹ sáárì torí sáárì tẹ rí yìí àlùbáríkà ṣe kí nìyẹn o, àlùbáríkà wà ń bẹ̀. So ìyẹn máa ń jẹ sáárì ní, ìyẹn dì máa ń ṣe kí nìyẹn, ìyẹn dẹ̀ máa ń ṣe kó jẹ́ ní ètè wá jẹ́ lórí tó wá pé àkóhun tó sùn lálẹ́ lòun ti máa jẹ sáárì. So wàá jí, so tó wá yẹ sí pé àsìkò tí àlùfájàr bá ti ń súnmọ́, so bí 15 minutes 20 minutes, so kéèyàn jẹun níwá àsìkò yìí sunnah sallallahu alaihi wasallam náà sunnah àwẹ̀ ni. Nínú àwọn nǹkan tó tún yẹ ká tún mọ̀ nípa àwẹ̀ náà ni pé a máa ń tètè ṣínú. Ọlọ́run sallallahu alaihi wasallam pé wala yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitra. Ọlọ́run sallallahu alaihi wasallam pé kí ni àwọn èèyàn máa bẹ lórí dáadáa sì máa ṣẹ́kù láàrin àwọn èèyàn nígbà tán bá yẹ kí ni ẹ̀ tán bá tètè ń ṣínú. Bóyá pé sunnah ní ká yẹ kí ni ẹ̀ ká lọ sáàrì wa lára ká mọ́ ètè jẹ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sunnah sallallahu alaihi wasallam náà ní kí nìyẹn o, náà ní ká jẹ́ kí ìṣínú wa kó yá, tí tóòrùn bá ti wọ̀ ká ṣínú lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀, ká wá nǹkan ká fi ṣínú. So eléyìí náà nǹkan tó yẹ ká mójútó nípa àwẹ̀ wa ni. Náà nǹkan tó yẹ ká tún wá lọ mọ̀ òun náà ní kí báwẹ̀ yìí bó ṣe kàǹkà tó, bó ṣe hẹ̀rìmọ̀ tó, bọ́lọ́run ṣe gbé sípò láńlá tó, bó ṣe jọ́ranyàn tó, bó ṣe lágbára tó, ó mọ̀ láwọn nǹkan tí máa ń bà á jẹ́ tó yẹ sí pé ó sì yẹ kéèyàn ṣe kí nìyẹn o, kéèyàn jìnnà sí. Nínú àwọn ọ̀gá nǹkan tó kọ́kọ́ máa ń ba àwẹ̀ jẹ́ tó yẹ sí pé tó wá tún wá ba àwẹ̀ jẹ́ nǹkan tó máa tẹ̀lé, nǹkan tó lágbára ni, òun náà ni al-jima', òun náà ni kéèyàn ní àjọṣepọ̀ pẹ̀lú ẹlẹ́tọ̀ ẹni tó bá lọ bá ìyàwó rẹ̀ àbí ìyàwó náà lọ́jọ́ àbọ̀yàwó àtọkọ náà lọ́jọ́ kí nìyẹn o, lọ́jọ́ lájọṣepọ̀, irú àwọn ẹni báyìí àwẹ̀ wọn ti bàjẹ́. Àwẹ̀ wọn ti bàjẹ́. Àwẹ̀ wọn tún wá bàjẹ́ lásán nìkan náà kọ́, wọn ó tún máa wá san ìtanràn gẹ́gẹ́ bó ṣe wá ní hadithi tó wà nínú Sahih Bukhari àti Sahih Muslim pé
ọkùnrin kan rọ́bà ní sallallahu alaihi wasallam hadith pé ọ̀gá nábì òun mọ̀ ti ṣòfò. àwọn ènìyàn kékeré ló ṣe ẹ̀ ó ní pé òun ṣe kí nìyẹn òun bá ìyàwó òun bá lájọṣepọ̀ ní ọ̀sán àwẹ̀. àwọn sallallahu alaihi wasallam báyìí pé nǹkan tó ń ṣe yìí àlọ́ pé kí nìyẹn alákọ̀ọ́kọ́ ṣé o ní owó kó o lè kí nìyẹn o ṣé o lè lọ bọ́kùn lórí ẹrú. so ẹni yìí sọ pé òun ò ní. àlọ́ sọ pé kí nìyẹn ṣé o tún lágbára àti ṣe kí nìyẹn o àti lè gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn tí ò ní já létí. ó sọ pé òun lágbára sọ nígbà ẹlẹ́kẹta òun náà ni kó bọ́ àwọn aláìní 60 àwọn aláìní tó jẹ́ 60 kó bọ́ wọn. so eléyìí ni àwọn ìdájọ́ tí ó wà fún ẹni tó bá bá ẹlẹ́tọ̀ rẹ̀ lájọṣepọ̀ ní ọ̀sán àwẹ̀. so eléyìí ló fi ń tọ́ka sí pé nínú àwọn ọ̀gá nǹkan tí wọ́n ń ba àwẹ̀ jẹ́ tí àwọn nǹkan sì tún àwọn tó sì tún jẹ́ pé ọ̀ràn tún tẹ̀lé òun náà ni kéèyàn lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹni ní ọ̀sán àwẹ̀. nínú àwọn nǹkan tó máa ń ba àwẹ̀ jẹ́ tó yẹ kéèyàn tún lọ mọ̀ òun náà ni kéèyàn jẹ kéèyàn mu ní ọ̀sán àwẹ̀. ìjẹ ìmu lọ́sàn àwẹ̀ ó ti ba àwẹ̀ ẹni jẹ́. gẹ́gẹ́ bá ṣe wá lọ mọ̀ pé tó bá jẹ́ ibi tọ́lọ́run ti rí ẹ ibi tó wá jẹ́ níta ni àbò jẹ́ ní kọ̀rọ̀ ni mọ̀ pé Ọlọ́run subhanahu wa ta'ala ń rí ẹ. so tó bá disguise wá tako kó gba àwẹ̀ o láwẹ̀ tó bá ti lè mú ẹ jẹun àbò lọ mú nǹkan so eléyìí máa ń ba àwẹ̀ jẹ́. ẹni tó bá sì ṣe kó lọ túbá lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala torí dandan ní kó yẹ kí nìyẹn kó san àwẹ̀ náà padà. eléyìí ni àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́. nínú àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ tó yẹ kéèyàn jìnnà sí tó yẹ sí pé ó yẹ ká mọ̀ pẹ̀lú àwọn nǹkan tí a ti kà fúnra wa òun náà ni pé kéèyàn mọ ṣe kí nìyẹn o kéèyàn mọ fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré àbí nǹkan ọmọbìnrin rẹ̀ náà ni títí tí nǹkan fi wá jáde ní ara rẹ̀. so ẹni tó bá ṣe irú nǹkan báyìí pé ó ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣe bó ń fi nǹkan abẹ́ rẹ̀ ṣeré lóbìnrin náà ni títí tó fẹ́ pé nǹkan àbóńwò òkú wò náà ni títí tó fẹ́ pé nǹkan fi wá jáde ní ara rẹ̀. irú ẹni báyìí ó ti ba àwẹ̀ ara rẹ̀ jẹ́ ni. so irú àwọn nǹkan báyìí irú àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ ní ṣókí nìyẹn. nínú àwọn ìdájọ́ tó yẹ ká tún mọ̀ tó tún papọ̀ mọ́ oṣù rọmọdọ́ọ̀nù yìí òun náà ni pé ká lọ mọ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ àmọ́ bá ṣe pé a gbọ́dọ̀ ṣe nígbà tí ò sí àwẹ̀. so nínú àwẹ̀ náà ó tún wá pọn dandan pé ká jìnnà sí mọ nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ bí ò ṣe lẹ́tọ̀ọ́ ká ṣe nígbà tí rọmọdọ́ọ̀nù tí ò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ sí pé ká ṣe nínú rọmọdọ́ọ̀nù. ìmọ̀ wá ṣe nǹkan ẹ̀ṣẹ̀ nínú rọmọdọ́ọ̀nù a mọ̀ dín ládá ẹni kù lórí ẹni tó ń ṣiṣẹ́ olóore ṣùgbọ́n o wá fi àwọn ìwà bàjẹ́ lẹ̀ o fi ìmọ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn rẹ̀ o fi ìmọ̀ ṣe kèéta ọmọlàkejì ẹ lẹ̀ o fi gba àwọn nǹkan tó yẹ sí pé kò dáa ìwòkuwò o fi lẹ̀. irú ẹni báyìí àwẹ̀ tó lóun ń gbàwẹ̀ yẹn ò dénú ọkàn rẹ̀ nìyẹn. so eléyìí sì ń ṣe àmọ́ dín ládá àwẹ̀ kù. gẹ́gẹ́ bó yẹ sí pé tá bá ń kírun náà oníkálukú wọ́n á ṣàlàyé fún wa pé ládá oníkálukú máa ń yàtọ̀. ẹlòmíà gba 10/100 ẹlòmíà ṣe gba 70/100 ẹlòmíà 50 kódà ẹlòmíà gba 1/100 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwẹ̀ náà ṣe rí. tó bó bá ṣe jìnnà sí nǹkan ẹ̀ṣẹ̀ sí pẹ̀lú pé òun gbàwẹ̀ tó sì mójútó àwọn àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala nínú àwẹ̀ la ṣe jẹ́ kí ládá ẹni pọ̀ sí lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. àwọn nǹkan wọ̀nyí kí a mọ̀ èyí tí ò bá sì yé wa ń bẹ̀ ká béèrè lọ́wọ́ àwọn àfáà tí wọ́n lè kọ́ wa ká béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ wa kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa. eléyìí ni àwọn àlàyé tá a rò pé ó yẹ ká kàn sọ ní ṣókí. àwọn àlàyé míì náà sì wà tó yẹ sí pé a ò rí pé èyí tá a bá rí sọ ẹni tó bá ní ìbéèrè kó béèrè lọ́wọ́ àwọn àfáà tí wọ́n wà ní àgbègbè oníkálukú wa. Allah subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí kọ́lọ́run jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní al-qiyamah kó wá ṣe wá lọ́kan nínú àwọn tí wàá lè gba oṣù yìí bó ṣe yẹ kí wọ́n gbà á tán á dẹ̀ lè mójútó àwọn àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala nínú oṣù yìí. àwọn tá a lè mọ gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run lẹ́nu ká tún wá àkíyèsí náà tún ni pé gbogbo wa náà tó bá ti di
ìjọ tó bá ti di 29 ẹ̀yà máa retí ìkéde oṣù. Tán bá ti kéde fún wa pé wọ́n ti rí oṣù, ìlú tá a bá ti wà tán bá ti kéde, àwọn olórí ibẹ̀ ni o, kò í ṣàwọn ẹni táwọn ti mọ́jọ́ kalẹ̀ o, táwọn olórí ìlú yẹn bá ti kéde, ibi tó ní kálukú wà tó láwọn àwọn tó jó láwọn olórí mùsùlùmí níbẹ̀ tán bá ti kéde pé wọ́n ti róṣù, ó ti jẹ́ dandan fún wa pé kí àwọn náà ṣe kí nìyẹn o, kí a tẹ̀lé wọn ká bẹ̀rẹ̀ àwẹ̀. Abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó wọ́n ṣe eléyìí ní ọ̀kan nínú àwọn èyí tí a gbàgbé ń gbèsè ayé wa, kó jẹ́ a gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé, kó wá jẹ́ a lè gbà á gẹ́gẹ́ bíi pé a ní lè gbà míì mọ́ lẹ́yìn rẹ̀ pẹ̀lú pé a ṣiṣẹ́ kárakára nínú rẹ̀. K'Ọlọ́run wá kà wá kún àwọn tó máa jèrè nínú oṣù yìí, kó gbà wá ní ẹrú, kó bá ní ṣàforíjìn fún àwọn ẹ̀kú ẹnìkọ̀ọ̀kan wa. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayh.